Ẹ ṣé atọ́kùn. Orúkọ tèmi ni Ọmọọba Ẹnjìníà Yomi Fámúyìwá. Mo kí gbogbo ojú ọwọ́ àti ẹsẹ̀ níbi gbogbo tí ìta gbọ̀ngbọ̀n ètò yìí ta dé pé a kú ilé ni à ń kí ará ilé. Mo kí gbogbo àwọn ọmọ kóòtù òjíire jákèjádò àgbáyé. Mo kí gbogbo àwọn ọba wa, mo kí gbogbo àwọn ìjòyè, mo kí gbogbo àwọn ọba wa pàápàá jùlọ aṣáájú ọba wa, bàbá wa Ọ̀jájá ti ilẹ̀ Ifẹ̀. Kábíyèsí o, kí ẹ ṣe ọba kí ó jẹ oko pẹ́, àṣẹ Èdùmàrè. Excited to have you all here. Welcome to VE Yomimat TV. Òṣùṣù ti ilé ẹ̀kọ́ Yorùbá wa, níbi tí a ti ń kọ́ gbogbo ẹ̀ka ẹ̀kọ́ ní èdè tiwantiwa, èdè kóòtù òjíire, èdè Yorùbá. Ẹ tẹ̀lé, ẹ gbà á gbọ́ kí ẹ sì pín. Olótùú, bó tilẹ̀ jẹ́ pé kò sí nínú ìmọ̀ wa tẹ́lẹ̀ pé a máa tètè jáde délé, ṣùgbọ́n ó ní àwọn ìpele méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó wáyé tá a fi tètè jáde. Gbogbo ìpele wọ̀nyí la máa fẹ́nu bà, ṣùgbọ́n gbogbo ojú tó bá ti gán ní ètò yìí, tó bá ti kófìrí ètò yìí, ẹ má jẹ́ ó kọjá. Ẹ fìdílé kan, ẹ wá nǹkan fìdílé, kẹ farabalẹ̀ kẹ gbọ́ nǹkan tí ń bẹ nínú ètò náà. Ètò yìí kan gbogbo mùtúmùwà, ó kan gbogbo àwọn ọba wa, ó kan ọmọdé àti àgbà, ó kan ọkùnrin obìnrin, ó kan akẹ́kọ̀ọ́, ó kan olùkọ́, ó kan alágbàtọ́, ó kan gbogbo àwọn òbí. Pàápàá jùlọ bàbá wa Ọ̀jájá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá orúkọ wọn. Àwọn gan ni olóòtú ètò yìí. Àwọn ló kàn jùlọ torí pé àkókò tí wọ́n ní. Mo gbàdúrà k'Olúwa kó fún wa ṣe. Ètò yìí kan gbogbo wa. Olóòtú, mo ní àòró tẹ́lẹ̀ ká máa jáde délé ní kíákíá, ṣùgbọ́n ó ní àwọn ìpele tó wáyé. Parabolically, bí àkàwé, without drawing the long bow, láì sọ àsọdùn. Bẹ́ẹ̀ ni bó ṣe yẹ ká mú náà nìyẹn. Kí bá ní ká fẹ́ lọ tú nǹkan kan, a fẹ́ lọ tú nǹkan kan tó wà nínú nǹkan tẹ́lẹ̀ sí òmíràn, a fẹ́ tú gbogbo àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó wà nínú èdè mìíràn kí n dé èdè Gẹ̀ẹ́sì, a fẹ́ tú sínú èdè tiwa, a ti tú.
ó ti ń lọ. Ipa kejì gan náà pélékejì tí mo ní pé ó ta wá lólobó ta fi tètè jáde nìyẹn, torí pé àwọn kan ti tu wọ́n ti ń kọ lórí ẹ̀rọ ayélujára, ṣùgbọ́n bó ṣe gbé kalẹ̀ a fẹ́ kó yí mọ́ wa lára, a fẹ́ ká tètè yí padà. Nǹkan tó bá ti yí mọ́ wa lára a ní lè padà. Ìpele kejì nínú ìpele méjì tí mo wáyé. Kí ni ìpele àkọ́kọ́? Ìpele àkọ́kọ́ náà ni pé ó tó bí ọdún bíi méjì kan tí a ti ń ṣe àkójọpọ̀, tí a ti ń kọ ìwé lórí ìyípadà ẹ̀ka ẹ̀kọ́ gbogbo tó wà nínú èdè Gẹ̀ẹ́sì sínú èdè tiwantiwa, èdè kóòtù òjíire, èdè Yorùbá tí a ti ń tu. Ṣùgbọ́n kò sí nínú ìmọ̀ wa pé a máa tètè jáde délé. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ìkóríta kan láìpẹ́ yìí láàrin ara wa náà ni àṣírí ti wáyé pé orílẹ̀-èdè Odùduwà tá à ń polongo ẹ̀ ta ní pé a fẹ́ pé a máa ti wà nínú orílẹ̀-èdè ọ̀hún. Kò dẹ̀ sí àkókò. Kí ló ń jẹ́ orílẹ̀-èdè? Èdè ló ń jẹ́ orílẹ̀-èdè. Augmentation of language. Èdè tí èdè bá ti wà augmented, tó bá ti gbòòrò, tó bá ti ní ìdàgbàsókè èdè, òun ni orílẹ̀-èdè ń fi máa ní ìdàgbàsókè. Èdè lórílẹ̀-èdè, gbogbo àṣírí orílẹ̀-èdè inú èdè tó jẹ́ èdè àjùmọ̀lò, the lingua franca. Èdè àjùmọ̀lò wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà, òun là ń lò tó jẹ́ ti èdè Gẹ̀ẹ́sì. Ṣùgbọ́n èdè àjùmọ̀lò wa tó máa jẹ́ ti orílẹ̀-èdè Yorùbá, orílẹ̀-èdè ilẹ̀ kóòtù òjíire, òun ní èdè Yorùbá. Èdè kóòtù òjíire náà tá à ń fọ̀ yìí, òun la máa lò. A wá rí pé àti tí ìṣe ìpilẹ̀ṣẹ̀ débi kankan, àti ìfilọ́lẹ̀ èdè láti fi lọ́lọ́ níbi tá à ń rè. Kí la wá fẹ́ lò ń bẹ̀? Àti tí gbogbo ẹ̀ka ẹ̀kọ́ ní èdè, gbogbo ẹ̀ka ẹ̀kọ́ tá à ń lò tó máa mú kó orílẹ̀-èdè wa kó dàgbà, a ò tí ì tó ẹ̀ka ẹ̀kọ́ wọn sínú èdè wa. A ní ẹ̀ka ẹ̀kọ́, pàápàá jùlọ ní àgbègbè ti ìmọ̀ ìjìnlẹ̀, níbi tí mo ti jẹ́ ọ̀jọ̀gbọ́n, àti ìtú ńlá dẹ̀ máa lò. Èyí jẹ́ ohun tó tọ́ wá lólobó pé àṣírí ti wáyé pé àti wà ní orílẹ̀-èdè ọ̀hún, ká tètè jáde, ká lè tètè bẹ̀rẹ̀. Torí pé èrò wa tẹ́lẹ̀ ni pé a máa ṣe àkójọpọ̀ àwọn ìwé wọ̀nyí, a máa kọ́ tán ká tó jáde. Ṣùgbọ́n ìgbà tó ti wá wáyé délé, ó yẹ ká tètè jáde, ká tún lè ṣe àtúnṣe fún bó ṣe ń mú lọ lórí ẹ̀rọ ayélujára wọ̀nyí tó pè ní Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe ń bá lọ, ó yẹ ká lè yí torí eléyìí tó ń lọ lórí wọn ó wá dàbí ìdàlú àmúlùmálà ló ń lọ. Ìyẹn kò dẹ̀ sí àṣírí nínú yẹn. Nígbà tí èèyàn ní pé chemistry in Yorùbá, kò sí nǹkan tó ń jẹ́ chemistry in Yorùbá. A gbọ́dọ̀ tó kọ́lẹ̀kọ́lẹ̀. Ibi tá à ń rè nìyẹn. Ibi tá à ń rè ọ̀hún kò jìnnà, ibi tá a máa yà ló pọ̀ díẹ̀. Mo la fi gbọ́dọ̀ tu pé a fẹ́ lọ tún nǹkan kan ní èdè la fẹ́ yí padà sí èdè. Òun la fi bẹ̀rẹ̀, òun la fi wọlé bẹ́yẹn. Nǹkan tá à ń sọ yìí, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ la máa yí padà. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ la ní yí tá a máa lò bó ṣe wáyé. Ṣùgbọ́n gbogbo àwọn ọ̀rọ̀ tó ní ìpilẹ̀ṣẹ̀ la gbọ́dọ̀ yí. Àwọn ọ̀rọ̀ tí ò ní ìpilẹ̀ṣẹ̀ tí ó pé atọ̀nà ọ̀rọ̀ ni, ó ń gbéra lọ́nà ni, kò ní ìpilẹ̀ṣẹ̀, tàbí èyí tá lò gẹ́gẹ́ bí àmì ẹ̀yẹ fún àwọn tó ṣe ìpilẹ̀ṣẹ̀, èyí tá lò bí àmì ẹ̀yẹ fún àwọn tó ṣe ìpilẹ̀ṣẹ̀, àníyé padà. Orúkọ wọn la fi jẹ́, ọ̀pọ̀lọpọ̀ yẹn ló wà tá máa túká, tá máa analyze.
àwọn tá a ní yí àtàwọn tá a máa yí. Àwọn tá a gbọ́dọ̀ yí ní èdè gbogbo ọ̀rọ̀ tó ní ìpilẹ̀ṣẹ̀, gbogbo ẹ̀ la gbọ́dọ̀ yí, gbogbo ẹ̀ ló wà. Ọ̀rọ̀ tó ní ìpilẹ̀ṣẹ̀ jẹ́ pé wọ́n ìsọ ni, a lè má yí, a lè tún lè yí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà. Lẹ́ẹ̀kan mo ní nígbà tí mo ṣe ìfimọ̀ ìyẹn àdírẹ́sì, mo ní Òṣùṣù ti ilé ẹ̀kọ́ Yorùbá àwa. Kí ni ìtumọ̀ èdè tí mo fọ̀ yìí? Òṣùṣù ti ilé ẹ̀kọ́ Yorùbá àwa túmọ̀ ní èdè Gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bí Our Yorùbá Group of School. Our Yorùbá Group of School. Ìtumọ̀ Òṣùṣù ti ilé ẹ̀kọ́ Yorùbá àwa ni. Níbi tá a ti tú gbogbo ẹ̀ka ẹ̀kọ́ sínú èdè Yorùbá. Àwọn tá a máa tú tí mo ní ó ní ìpilẹ̀ṣẹ̀. Àwọn èdè tó ní ìpilẹ̀ṣẹ̀ pọ̀ rẹ̀, àwọn ọ̀rọ̀ tó ní ìpilẹ̀ṣẹ̀ pọ̀. Àwọn ẹlẹ́mẹ̀ntì ní ìpilẹ̀ṣẹ̀ tó ní ìpilẹ̀ṣẹ̀ ó pọ̀ tá a gbọ́dọ̀ tú. Àkọlé ní pé science in Yorùbá or chemistry in Yorùbá. Gbogbo ọ̀rọ̀ táyé èyí tó jẹ́ pele kejì yìí, àwọn ọ̀rọ̀ mẹ́rin wà tí mo máa fi ṣe àpọ́nlé àbí àyẹ̀wò fún pele kejì ọ̀hún tó jẹ́ ká tètè jáde. Àkọ́kọ́ ẹ̀ ní heuristics, ìkejì ẹ̀ ní didactic, ìkẹta ní pedagogically, ìkẹrin ẹ̀ ní verbally. A máa ṣe ìdíwọ̀n gbogbo ẹ̀ nígbà tó bá ti kan àwọn pele ọ̀hún. Ṣùgbọ́n jẹ́ kí n lọ nínú ọ̀rọ̀ tó yẹ ká yí padà. Àwọn ọ̀rọ̀ tó yẹ ká yí padà. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tá lò nínú ẹ̀kọ́ mathematics, ẹ̀kọ́ physics, ẹ̀kọ́ biology, ẹ̀kọ́ chemistry àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọ̀nyí ó wá nínú èdè àwọn Greek, èdè Latin, àwọn la pè ní Indo-European. Ọ̀fọ̀ bíi ampere ọ̀rọ̀ nìyẹn, ṣùgbọ́n orúkọ ni àbí láti yí padà. Orúkọ arákùnrin French ni tó jẹ́ pé ọ̀jọ̀gbọ́n nínú ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀, a prolific writer, ó kọ ọ̀pọ̀lọpọ̀ ìwé. Orúkọ rẹ̀ ní André-Marie Ampère, ẹni tó gbègbè ayé láàrin ọdún 17 àrùndínlọ́gọ́rin sí ọdún 18 50 ló fi gbègbè ayé. Nípa àwọn nǹkan tá a kà nípa ẹ̀, a rí kà pé nígbà tó wà ní ọmọ ọdún 12 ló ti ṣe àṣeyege nínú èdè Greek, torí kò ń jẹ́ French. Ó ti ṣe àṣeyege nínú èdè Greek lẹ́nu ọdún 12. Láàárín ọ̀sẹ̀ díẹ̀ ló fi kọ́ èdè Greek tó ti ṣe àṣeyege. Òun ló ṣe ìpilẹ̀ṣẹ̀ electrodynamic tá a pè ní èròjà iná oníṣe. Electrodynamic, èròjà iná oníṣe, oníṣe ìpilẹ̀ṣẹ̀. Òun ló tún ṣe ìfilọ́lẹ̀ bá a ṣe lè díwọ̀n àwọ̀ká èyí tí ń jẹ́ current. Àwọ̀ká current, òun ló ṣe ìfilọ́lẹ̀ bá a ṣe máa díwọ̀n ẹ̀, tá a fi wá fún ní unit as ampere. A fi ṣe òun là ń pè ní patent, àṣẹ ìtọ́sí nìkan, òun nìkan ló tọ́ sí. Orúkọ ẹ̀ la máa lò fún patent, àṣẹ ìtọ́sí ló jẹ́ bẹ́ẹ̀, òun la fi fún ní àmì ẹ̀yẹ yẹn. Kí ni unit? Unit la pè ní ẹyọ àwọ̀ká, unit of current. Òun ni ampere, a fún ní àmì ẹ̀yẹ yẹn. Jẹ́ kí n tún lọ sórí ẹni kejì, wọ́n pọ̀ bẹ́ẹ̀. Ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ George Samuel Ohm. George Samuel Ohm jẹ́ arákùnrin Jámánì. Òun náà gbé ìgbé ayé láàrin ọdún 17 sí ọdún 18 òun ló fi gbé ìgbé ayé tẹ̀. Òun ló ṣe ìfilọ́lẹ̀
òfin tá a pè ní òfin Ohm's law olóṣè ìfilọ́lẹ̀ Ohm's law ló kà báyìí pé fólítì kan that is voltage ní ìrékọjá ìtakò ní resistor ó ló jẹ́ olóṣùwọ̀n tààràtà directly proportional to the current flowing through it. Ó jẹ́ olóṣùwọ̀n tààràtà sí àwọ̀ká èyí tí ń ṣàn ní òpópó ìtakò náà. Kí wá ní olóṣùwọ̀n tààràtà? Olóṣùwọ̀n tààràtà ní resistance yìí la pè ní ìlátakò. Ìlátakò yìí la wá fún ní ẹyọ èyí tó jẹ́ unit tá a pè ní ohm. Orúkọ ọkùnrin ni a ní láti yí padà òun náà la máa lò torí pé wọ́n fi fún wọn ní patent ni àṣẹ ìtọ́sí nìkan onìkan ló tọ́ sí àṣẹ ìtọ́sí nìkan wọ́n fún ní patent ni a ní yí padà a ṣe máa lónìí àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ pọ̀ tá a ní yí padà ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tó ní ìpilẹ̀ṣẹ̀ a gbọ́dọ̀ yí gbogbo wọn padà ká tó wá lè yí padà ńkọ́ a gbọ́dọ̀ wá lọ síbi tí ìpilẹ̀ṣẹ̀ wà ibi tó ti mú wá ibi tó ti ṣẹ̀ wá tá a bá tó wá níbi tó ti ṣẹ̀ wá tá a rí ibi tó ti ṣẹ̀ wá kò bá wá rọrùn fún wa láti yí padà torí pé ibi tó ti ṣẹ̀ wá yẹn àwa náà ní irú ẹ̀ lọ́dọ̀ wa ní àní máa ronú pé nǹkan bí èyí ló jọ kì í ṣe nǹkan bí èyí ló jọ àkọ́nú ní eréfèé tá a bá ti lè rí ibi tó ti ṣẹ̀ wá a mọ̀ pé òjò òun lọmọkùnrin tàbí tó gbólóbi kọ́rùn a ti mọ orúkọ ẹ̀ nìyẹn tá a bá ti lè mú níbi tó ti ṣẹ̀ wá kò ní àrùn fún wa kò ní nira fún wa láti lè fún lórúkọ gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí mo máa fẹ́ lọ́wọ́ ká tó lọ sí ìpele kejì gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan a ní ọ̀rọ̀ yìí mo fẹ́ ká mọ̀ pé tá a bá ti lè mú ọ̀rọ̀ ní orísun àti yí padà sí orúkọ tiwa á rọ̀ wá lọ́rùn à ń pọ̀rọ̀ yìí ní atom kí ni atom ibo náà ti rí atom ibo látọ̀mù ti ṣẹ̀ wá àṣẹ kò jìnnà sí wa ibi tó ti ṣẹ̀ wá ṣùgbọ́n gbàtà bá tí mo tó ti ṣẹ̀ wá a máa ronú pé kí ló yẹ kó jẹ́ a ní atom a ní molecule àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo sọ lẹ́ẹ̀kan pé àpọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ta lò nínú ẹ̀kọ́ wọ̀nyí gbogbo ẹ̀kọ́ ni mo nípa ní ọ̀rọ̀ fún ẹ̀kọ́ physics la pè ní ìrísí ẹ̀kọ́ chemistry tí mo sọ lẹ́ẹ̀kan la pè ní àdádé ẹ̀kọ́ biology jẹ́ ẹ̀kọ́ ìgbé ayé àti mọ̀ tìṣirò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ẹ̀kọ́ physics àní atom rẹ̀ ẹ̀kọ́ ìrísí kí wọ́n ní atom àṣẹ atom yìí jẹ́ orúkọ ẹ̀yà ara kan ìka owó tó kéré jùlọ òun náà pè ní nígbà tá a tọ́ pínpín òun náà pè ní atom lọ́dọ̀ wọn ní Greek lọ́wọ́ àwa rí pé atom ni kí wọ́n ní ìka owó tó kéré jùlọ lọ́dọ̀ wa ní ká má wá jìnnà òun ni ọmọdérín ìka owó tó kéré jùlọ lọ́dọ̀ wa ní ọmọdérín rèmí ọmọdérín atom ọmọdérín a ti rí pé àwa jìnnà ìtòsí ló wà ọmọdérín kí ni molecule kí ni molecule túmọ̀ sí ìka ọwọ́ tó tóbi jùlọ kí ni à ń pè lọ́dọ̀ wa ní à ń pè ní àtàǹpàkò ìka ọwọ́ tó tóbi jùlọ àtàǹpàkò
ìkáwọ́ tó tóbi jùlọ à ń pè ní àtàǹpàkò. Ẹ rí pé kò jìnnà sọ́dọ̀ wa ní kò jìnnà tá bá ti mọ ibi tó ti wá, ibi tó ti ṣẹ̀ wá, àṣírí ẹ̀ nìyẹn. A ní láti máa wá kiri. Múlẹ̀kọ̀, àtàǹpàkò, very easy to capture. Àtàǹpàkò, ìyẹn àṣírí ibi tá a ti mọ wá nìyẹn. Ok, kí wá ní atomic? Atomic, atomic. Kí ni atomic? Atomic máa já sí dídìrín, dídìrín. Atomic máa já sí dídìrín. Mi. Atomic máa já sí dídìrín. Dídìrín. Kí wá ní molecular? A ní molecular. Molecular. Kí ni molecular máa já sí? Molecular máa já sí àtàǹpà. Ó máa dọ́gba sí àtàǹpà. Àtàǹpà. Nǹkan tó molecular máa já sí nìyẹn. Àtàǹpà. Ẹ̀yìnkùlé wa ló wà, kò jìnnà. Ṣùgbọ́n tá a bá ti mọ ibi tó ti ṣẹ̀ wá, a máa wá kiri. A ní ọ̀rọ̀ kan tí wọ́n ń pè ní kinetic molecular theory. Mo fẹ́ mọ kọ́ wà pa kí ó táwọn èyí jìnnà díẹ̀. Kinetic. Molecular theory. Kinetic molecular theory, kí ni ìyẹn máa wá túmọ̀ sí? Kinetic ní orí ìṣe, ló jẹ́ kinetic, orí ìṣe. Molecular àtàǹpà, theory jẹ́ ìró orí. Kí wá ní kinetic molecular theory? Ìyẹn máa wá dọ́gba sí ìró orí. Ìró orí àtàǹpà. Àtàǹpà, orí ìṣe. Èmi jọ rẹ̀. Ìyẹn máa dọ́gba sí ìró orí àtàǹpà, orí ìṣe. Àwa jìnnà tá bá ti lọ ibi tí inú rẹ̀ ti ṣẹ̀ wá. Ibo náà ti rí nígbà tó rí atom. Kí ló pe atom? Wọ́n lò ló jẹ́ the smallest particle of an element. Àwọn ẹ̀rún tó kéré jùlọ tí ìpilẹ̀ṣẹ̀ èyí tó wà ní ọ̀tọ̀ọ̀tọ̀, they exist separately. Ṣùgbọ́n wọ́n tún lè kó ipa ní ìyípadà equilibrium ti ìpilẹ̀ṣẹ̀ náà. They can play part, they still play part in the chemical change of the element. Ìyẹn ìtumọ̀ atom ni. Àkójọpọ̀ atom ló wá jẹ́ molecule. Ibi tí a ti rí wọn, òun ló jẹ́ kókó. Ká lè mọ orúkọ tá a máa fún wọn. Ibi tí a bá ti lè mọ ìpilẹ̀ṣẹ̀ yìí kankan àti fún wọn lórúkọ, á ti rọrùn. Ìyẹn àwọn nǹkan tó yẹ ká yí padà. Ọ̀pọ̀ ẹ́límẹ̀tì ló wà tá a gbọ́dọ̀ yí padà. A ní gbogbo nǹkan tó ní ìpilẹ̀ṣẹ̀. A ní
ìpilẹ̀ṣẹ̀ bíi sífà tàbí ní fàdákà, ìpilẹ̀ṣẹ̀ bíi gravite ní la pè ní òdú, a ní diamond èyí tí jẹ́ òkúta ìní, a ní fossil FOSSIL èyí tá a pè ní èédú, a ní carbon tó jẹ́ eléèdú. kí ni la fi mọ̀ pé nǹkan tí àwọn Gẹ̀ẹ́sì sọ nípa wọn ni pé they exist in their pure state. Kí ni ìyẹn túmọ̀ sí? Òun ni pé wọ́n dá wà. They are not happen as a sort of chemical change or chemical compound. Pé nígbà tá a ṣe ìdàlú chemical kan pẹ̀lú chemical kejì or element kejì la fi wá rí ìyọrísí. They are not happen to náà jẹ́ ìyọrísí àwọn ìdàlú epo elégbò, ìyẹn chemical compound. Náà ṣe àyè wọ́n wáyé separately, wọ́n dá wà ní they exist in their pure state. Gbogbo àwọn ìpilẹ̀ṣẹ̀ tó dá wà bẹ́ẹ̀ la gbọ́dọ̀ fún lórúkọ. Ìpilẹ̀ṣẹ̀ tó dá wà la gbọ́dọ̀ fún lórúkọ. Gẹ́gẹ́ bí àwọn tí mo ti dárúkọ bí diamond wọn, gbogbo wọn ló dá wà. Wọn jẹ́ ìyọrísí ìdàlú. Wọn kì í ṣe ìyọrísí ìdàlú pé a ti dà wọ́n pọ̀ kápàdé ní nǹkan tó wá yọrí sí ni. Níbi tí a ti rí chemistry, ibi gan ta ti fún chemistry lórúkọ nìyẹn. Tó wà ní chemistry, ní ìlànà ti chemistry, ní ọ̀dọ̀ soda a rí sodium, nínú ìfẹ́rẹ́fẹ́ tí ń jẹ́ gas a rí chlorine. Nígbà tá a mú sodium àti chlorine papọ̀, nǹkan tó yọrí sí table salt, sodium chloride. Ìyọrísí yẹn gangan la pè ní chemistry. Ibi tí chemistry ti jáde wá nìyẹn. Nǹkan tí kíní yẹn yọrí sí, product of chemical compound. Gbogbo nǹkan tá a jù papọ̀, nǹkan tó wá yọrí sí sodium chloride òun ní chemistry. Chemistry ló wá túmọ̀ sí resultant of chemical reaction. Chemical compound, resultant wọn, ìyọrísí ìlà wá pè ní àdádé lọ́dọ̀ wá ní resultant. Nǹkan tí kan yọrí sí òun ni àdádé. Ibi tí orúkọ yẹn ti jáde nìyẹn, àdádé. Àtúndí physics gẹ́gẹ́ bí ìkan ṣe rí. Kí tẹ̀ ní ìtumọ̀ wọn? Physics ìtumọ̀ ẹ̀ nínú Gẹ̀ẹ́sì ni pé study of property and characteristics of non-living matter. Èyí tó túmọ̀ sí ìtọpinpin èròjà, ìwà àti ìṣe àwọn àlámọ̀rí aláìlẹ́mìí. Àlámọ̀rí ni matter. Bó ṣe rí, ibi tí physics ti jáde nìyẹn. Èyí tó túmọ̀ sí ìrísí. Chemistry tí mo fẹ́ nù lò, chemistry yìí òun náà ni study of property and characteristics of substance. Kí wá ní substance? Substance túmọ̀ sí ohun ìní ayé, ìtọpinpin èròjà, ìwà àti ìṣe àwọn ohun ìní ayé, substance. Ibi tí chemistry ti jẹ́ substance. Ibi tí a bá ti lè rí ìpilẹ̀ṣẹ̀ àwọn nǹkan tá a fẹ́ yí padà, á dìrọ̀rùn láti yí padà. Ohun tí ò ní ìpilẹ̀ṣẹ̀ a lè lò bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìdá àádọ́rùn-ún, ìdá ọgọ́rùn-ún 90% gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí 90% wọn ló ní ìpilẹ̀ṣẹ̀, ló níbi tó ti ṣọ̀ wá, tá a sì gbọ́dọ̀ yí padà. Ìyẹn ló máa jẹ́ àṣírí èdè wa for augmentation of our own language. Ìyẹn bí àwọn nǹkan yẹn ṣe jẹ̀ jáde. Pélékèjì tí wọ́n máa sọ nípa ẹ̀, tí mo ti lo ọ̀rọ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn tó ti wà ń ta
tó ti ń kọ́ ń gbìyànjú tiwọn náà, ṣùgbọ́n àfẹ́ kí yẹn kó yí mọ́ wa lára. Tó bá ti yí mọ́ wa lára àlè padà nítorí pé ó ṣe gbé kalẹ̀. Mo sọ nípa heuristic ni ká wádìí nǹkan tá a fẹ́ kọ́, ká wá kiri. Ìwá kiri tó wá kiri, nǹkan tó wá kiri bó ṣe rí lọ́rùn ló ń ṣe gbé kalẹ̀, kò tí ì sí yàtọ̀. Ìpele tó wá ó dàbí ìpele ẹ̀wá ìdá 10%. Ìkejì ìwé ni didactic. Kí ni didactic? Nǹkan tá a ti wá kiri fún ẹ̀kọ́ ọ̀hún ká gbé kalẹ̀. Ìgbékalẹ̀ wọn bó ṣe rí lọ́rùn náà ṣe gbé kalẹ̀, kò tí ì yí padà, kò tí ì sí àṣírí rẹ̀. Tá bá ní gbólóhùn nínú bó ṣe gbé kalẹ̀ ọ̀hún, ẹni tí ò kọ́ Yorùbá rí, tí ò kọ́ Yorùbá a máa òye nǹkan tá à ń sọ a máa yé. Kí ni ìkẹta ni pedagogically. Nǹkan tá a ti wá rí ká gbé kalẹ̀ ọ̀hún ká wá sọ di kíkọ́, ká wá bẹ̀rẹ̀ sí ní kọ́ pedagogically, ká bẹ̀rẹ̀ sí ní kọ́. Kíkọ́ tó ń kọ́ wa wọ́n ṣe gbọ́ lọ́hùn, wọ́n ṣe kọ́ títàn ní èdè tá a yí padà hàn, bẹ́ẹ̀ náà ṣe é kọ́ chemistry ní Yorùbá or chemistry Yorùbá. Nǹkan tó ń rí lọ́hùn náà nǹkan kò tí ì sí àṣírí ń bẹ̀ àti lè lò bẹ́ẹ̀. Ìkẹ́ni irú ẹ̀ ní verbally, wọ́n ṣe gbọ́ náà ṣe sọ. Chemistry Yorùbá ó kò yí ẹ̀yọkà ẹ̀ kúrò, ẹ̀yọkà sí ìṣẹ̀ wọ́n yí sí kí. Ìyẹn ò tí ì ṣe é lò. Ó wà ní pele bíi pele 25, ìdá 50% ló ìwà. Gbogbo ẹ̀ la gbọ́dọ̀ yí padà. A máa tó bá ṣe máa yí padà. A tún máa sọ ọ̀nà tá a máa gbé gbà. A máa sọ ìgbà àkókò tó máa gbà wá. Àdúrà ni pé ká ṣe tán, káwọn bàbá wa kan ṣe tán láti ṣe olóòtú ètò yìí. Kò sí kan tó wó nínú pé kí àwọn akẹ́kọ̀ọ́ méjì tó ti yára nípa tara nípa bí ọdún méjì sẹ́yìn tó ti wá wà ní skul ọ̀tọ̀ọ̀tọ̀, kò sí kan tó tóbi ọ̀ tó wó nínú pé kán fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀, kán jọ ní gbólóhùn kí ẹni tó ń kọjá lọ tí ò kọ́ Yorùbá kó má gbọ́ nǹkan tó ń sọ, kó yé má yé. Kò sí kan tó tóbi nínú rẹ̀. Nǹkan tá a pè ní àṣírí èdè nìyẹn. Lóòótọ́ Òjó àtàìná wọ́n ti yára kúrò nílé ìwé tọ́jọ́ wà tẹ́lẹ̀ láti bí ọdún méjì sẹ́yìn. Wọ́n ti wá wà ní ilé ẹ̀kọ́ ọ̀tọ̀ọ̀tọ̀. Ìkan wà níbi ilé ìtàkùn ní yunifásitì, ìkan wà ní polytechnic. Wọ́n wá fẹ́ sọ̀rọ̀, ó yẹ kí ó sọ̀rọ̀ kí òye má yé ẹni tó ń kọjá lọ, ẹni tó kọ́ Yorùbá. A ní ọ̀rọ̀ fún junior ní ìdàpọ̀. A ní ọ̀rọ̀ fún unison ní ìrẹ́pọ̀. A ní ọ̀rọ̀ fún university ní ìbádàpọ̀ ìmọ̀. A ní ọ̀rọ̀ fún institution ní ìdó ìmọ̀. A ní ọ̀rọ̀ fún polytechnic ní ọ̀pọ̀ iṣẹ́ ọnà. A ní ọ̀rọ̀ fún faculty ní ìmọ̀. A ní ọ̀rọ̀ fún department ní ìṣọ̀. Now báyìí wọ́n á fẹ́ sọ̀rọ̀ papọ̀ kẹ́ni tó kọjá lọ kó má tẹ̀ gbogbo ọkọ̀ tó ń fọ̀. Wọ́n bára pàdé. Òjó àìná ó mà tọ́jọ́ mẹ́ta, ọjọ́ kan pẹ̀lú jàre. Mo tẹ̀ gbọ́ pé òun náà ti wọ ohun tí ní ìgbaniwọlé sí ilé ẹ̀kọ́ gíga. Olúwa máa ṣeun, èmi náà ṣe ní ìgbaniwọlé sí ọ̀dọ̀ tèmi nìyí o. Ó wá fẹ́ ní pé ilé ẹ̀kọ́ gíga yunifásitì wo wá nìyẹn. Mo wá ní pé ìbádàpọ̀ ìmọ̀ wo ni ó tẹ̀ ní pé ó tẹ̀ ní ìgbaniwọlé sí. Ìyẹn ní pé ìbádàpọ̀ ìmọ̀ tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Ilé Ifẹ̀ ni. Ìyẹn náà wá ní pé Olúwa máa ṣeun, èmi náà ṣe ní ìgbaniwọlé sí ọ̀pọ̀ iṣẹ́ ọnà tí a ò ṣe. Wọ́n ti sọ yẹn, òye tó máa yé ni tó kọjá lọ tó kọ́ Yorùbá ó máa kù díẹ̀. Ó tún wá tẹ̀síwájú, wọ́n á fẹ́ bí léèrè department faculty kìíní kan. Wọ́n ní pé ìmọ̀ wo ló tẹ̀ wọ ìmọ̀ yẹn ní faculty. Wọ́n á ní pé ìmọ̀ amójú ẹ̀rọ ní faculty of engineering. Tó bá sọ̀rọ̀ yẹn kò ní yé àwọn tó ń lọ. Ìṣòwò department nìyẹn. Wọ́n ní pé ìṣọ̀ iná tẹ̀rọ ní electrical. A ní iná tẹ̀rọ fún electrical. A ní iná ẹlẹ́rọ fún ẹ̀lẹ́tíríkì. A ní iná ẹ̀rọ fún ẹlẹ́tírísítì. Gbogbo ẹ̀ ló ti wà lẹ̀. A ní iná ẹ̀rọ fún ẹlẹ́tírísítì.
tó bá jọ sọ bẹ́ẹ̀ yẹn kò tóbi jù ká lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Àṣírí inú èdè nìyẹn. Àṣírí àwọn tó ní àwọn bíi Chinese, àwọn bíi English, àṣírí tó wà nínú èdè wọn tó fi ṣiṣẹ́ ọ̀nà míì, tó fi ṣiṣẹ́ àwọn ẹ̀rọ míì, àṣírí tó wà nínú èdè tàbí ọ̀fọ̀. Èyí náà mọ̀ bí ọ̀fọ̀ wá ṣe rí táwọn bàbá bá pọ̀fọ̀. Ọ̀rọ̀ nìyẹn, èdè nìyẹn. Òun ogun méjì orílẹ̀-èdè, òun mú kó orílẹ̀-èdè kó dàgbà. Kò sí nǹkan tó tóbi nínú pé ká fọ̀fọ̀, ká ní gbólóhùn kẹ́ni tí ò kó má bọ̀. Ètò wà ní ìkẹyìn ọ̀rọ̀ mi ni pé a ti ní àwọn ìlànà bí a ṣe máa ṣe bó ṣe máa rọ̀ wá lọ́rùn. A ti ní àwọn orúkọ fún iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, ìyẹn tó wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àtẹmọ̀yẹ fún primary. Ilé ẹ̀kọ́ èkejì ìyẹn la pè ní secondary school. Ilé ẹ̀kọ́ kẹta òun ni institutions. A ti ṣètò ọ̀rọ̀ tá à ń sọ yìí, ó gba àwọn Chinese ní ọdún bíi 18 kan tó dúró, kan tó yí gbogbo ẹ̀ka ẹ̀kọ́ tó kún wọn lérò, kan tó yí sínú èdè tiwọn. Ọdún bíi 18. Ṣùgbọ́n nígbà tí pé àwọn ìfimọ̀ tá ń pè ní template tó ti wà ńlẹ̀ kò lè gbà wájú ọdún 12 sọ́dún 15 tá bá lè bẹ̀rẹ̀ ní kíákíá, torí pé ohun tó fọ̀ ní pé a ti wà ní orílẹ̀-èdè kí la fẹ́ fi ṣe èdè ní. Gbogbo àwọn atájọ́ wọn Yorùbá nínú orílẹ̀-èdè wọn àti àwọn tó yẹ kí wọ́n máa jùmọ̀ bá wa lo orílẹ̀-èdè yìí papọ̀, tó jẹ́ pé èdè Kóòtù Òjíire ló máa jẹ́ ní Gúà Franca wọn papọ̀. Àgbọ́dọ̀ yí gbogbo ẹ̀sùn ẹ̀ka ẹ̀kọ́. Gbogbo la nílò pẹ̀lú ọ̀la ní í ṣe pẹ̀lú èdè Kóòtù Òjíire. A ti ṣe ìlànà alákọ̀ọ́bẹ̀rẹ̀. Tí alákọ̀ọ́bẹ̀rẹ̀ yìí àti ẹ̀kọ́ kejì, ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ yìí, ó máa gbà lọ́dún 6 nínú ọdún 12 ọ̀hún. Wọ́n ibi tá a ti máa kọ́ bẹ̀rẹ̀ nìyẹn, ó máa gbà lọ́dún 6 láti tó. Láàárín ọdún 6 tá a fi ń tò yẹn, a máa ṣe ìtúsílẹ̀ fún ilé ẹ̀kọ́ ti Ìdó Ìmọ̀. Ṣùgbọ́n ní wàrà ṣíṣà ó pẹ́ jù kọ́run wá ṣe níbi ọdún tó ń bọ̀ yìí, tí fọ́nrán yìí bá ti kan bàbá wa lára, kó lè máa bá wa gbàárò nǹkan tá a máa ṣe. Nítorí náà a máa bẹ̀rẹ̀ nǹkan yìí ní nǹkan bí ọdún tó ń bọ̀, ọdún okòó 2026 lóye ká ti bẹ̀rẹ̀. Àkọ́kọ́ bẹ̀rẹ̀ níbi olú ìpínlẹ̀ ti Ọ̀ṣun, ìpínlẹ̀ Ọ̀ṣun náà. Ó lè jẹ́ bẹ̀rẹ̀ láti máa àkọ́kọ́ Ìdó Ìmọ̀ sí institution tí àwa tí a jẹ́ olùwádìí àwọn ètò yìí, tá a yí èdè yìí padà, tá a ti máa kọ́ àwọn ẹlẹgbẹ́ wa tó jẹ́ olùkọ́ tó máa fara wọn lélẹ̀ fún àjọṣepọ̀ yìí. Tá a máa kọ́ bẹ̀rẹ̀ àjọṣepọ̀ yìí, ẹ̀bẹ̀ láti máa kọ́ wọn. A lọ bẹ̀ láti lọ kọ́ wọn pé what is triangle. Nǹkan tá a fẹ́ lọ kọ́ wọn bẹ̀ ni pé orúkọ tá à ń pè triangle, pé triangle igun ẹ̀ta là ń pè é, pé square root o lọ́gbà èjì là ń pè é, pé cube root o lọ́gbà ẹ̀ta là ń pè é. Ó ti wà nínú ìwé. A lọ bẹ̀ lọ kọ́ wọn ní media. A kò máa jẹ́ kó mọ̀ pé media o jẹ́ ìdá àárín, pé average o jẹ́ ìdá ọ̀tọ̀ọ̀tọ̀, pé oscillation jẹ́ ìta gbọ̀ngbọ̀n. Nǹkan tá a fẹ́ lọ pé directly proportional jẹ́ olóṣùwọ̀n tààràtà. Nǹkan tá a fẹ́ lọ kọ́ àpọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ó ti wà lóògbé tó máa kà láàárín oṣù 2 sí 3, àti àwọn tá a fẹ́ pínra wa sí ìsọ̀rí nínú àkọ́kọ́ ìfilọ́lẹ̀ Ìdó Ìmọ̀ tí àwọn bàbá wa ṣe olóòtú ẹ̀. Ọ̀dọ́ náà la máa kọ́ sí ní Ọ̀ṣun state náà, ilé Ọ̀ṣun. Tá a ti máa kọ́ bẹ̀rẹ̀, tá a ti máa kọ́ra wa ní oṣù 2 sí 3. Tá a bá ti wá kọ́ra wa tó oṣù 3, nínú ẹ̀ a ti máa kọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ sí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan.
iléèwé kejì secondary school a ti máa kọ sí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Ìgbaniwọlé àkọ́kọ́ nígbà tí wọ́n máa pínra wa sí ibi tá a pín àwọn tá a jẹ́ olùkọ́ yìí, àwa la kọ́ máa lọ àti máa pínra wa sí ibi tá a kọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ yìí, ibi tá a kọ́ sí. Àwọn ọmọ tá a kọ́ máa gbà wọlé ní ẹgbẹ́ àkọ́kọ́ yìí tá a pè ní class 1 ní primary 1, ẹgbẹ́ pele àkọ́kọ́. Ẹgbẹ́ pele àkọ́kọ́ yìí tá a bá máa gbà wọ́n wọlé pẹ̀lú Yorùbá pọ́nbélé láti máa kọ́ wọn ní gbogbo ẹ̀ka ẹ̀kọ́ ìwọlé Ilésanmí àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀ka ẹ̀kọ́ Yorùbá láti máa kọ́ wọn torí ó ti wà létò àti kọ́lẹ̀. Yorùbá láti máa kọ́ wọn pọ́nbélé. Ìyẹn àwọn tó kọ́ wọlé ọdún tó tẹ̀lé wà ní pele kejì, ìyẹn ẹgbẹ́ èkejì. Bí ìyẹn ṣe ń lọ ní inú ọdún kan náà la fi máa ṣe ti ilé ẹ̀kọ́ èkejì. Ilé ẹ̀kọ́ èkejì yìí òun ní secondary school. Ilé ẹ̀kọ́ èkejì yìí a ní orúkọ fún oníkálukú wọn gẹ́gẹ́ bá ṣe ní àtìlẹ̀bá originally ní àtìlẹ̀bá gẹ́gẹ́ bí JSS 1, JSS 2, JSS 3, SS1, SS2, SS3 gẹ́gẹ́ bá ṣe ní bẹ́ẹ̀ lọ́la ṣe ní. Junior secondary school òun ló jẹ́ tẹ̀lé ilé ẹ̀kọ́ èkejì, tẹ̀lé ilé ẹ̀kọ́ èkejì. Senior secondary school òun ni ṣáájú ilé ẹ̀kọ́ èkejì, ṣáájú ilé ẹ̀kọ́ èkejì. A ní SS1 òun ló jẹ́ TEA àkọ́kọ́, TEA èkejì, TEA ẹ̀kẹta, JSS1, JSS2, JSS3. CEA àkọ́kọ́, CEA èkejì, CEA ẹ̀kẹta, SS1, SS2, SS3. Àwọn tó wọlé fún TEA àkọ́kọ́ tá a gbà wọlé tó wá láti ká ní original primary school náà tó wá, wọ́n jẹ́ product original ìyọrísí original primary school. Bá a bá ṣe gbà wọ́n wọlé ní TEA àkọ́kọ́ yẹn, àfi Yorùbá bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn pọ́nbélé. Yorùbá pọ́nbélé. Ó kàn jẹ́ pé àwọn tó kọ́ wọlé ti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ló máa jẹ gbádùn gbogbo ẹ̀ because Yorùbá láti lẹ̀ wá. Bí àwọn ti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ṣe ń tẹ̀síwájú bẹ́ẹ̀ lọ ní ti àwọn tá a kọ́ gbà wọlé ọ̀hún nílé ẹ̀kọ́ èkejì bẹ́ẹ̀ ló ti máa tẹ̀síwájú táwọn máa lọ bẹ́ẹ̀ táwọn máa lọ bẹ́ẹ̀. Wọ́n bá gbà lọ́dún 6. Láàárín ọdún 6 yẹn tí wọ́n máa ṣètò sílẹ̀ fún ti ilé ẹ̀kọ́ ìdó ìmọ̀ ìbádàpọ̀ ìmọ̀ àti máa ṣètò ẹ̀ sílẹ̀. Àwọn gbogbo àwọn ìwé tá a máa lò ń bẹ̀, gbogbo bó ṣe máa rí ìmọ̀démọ̀ ìsọ̀dé ìsọ̀ láti máa ṣe gbogbo ẹ̀ sí láàárín ọdún 6 yẹn. A máa ṣètò yẹn sílẹ̀ náà àti ní bẹ̀rẹ̀. Lẹ́yìn ọdún 6, àwọn tó wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó ń bá wa bẹ̀rẹ̀ ẹgbẹ́ àkọ́kọ́ wọ́n tó wà ní ẹgbẹ́ ẹ̀kẹfà. Ẹgbẹ́ ẹ̀kẹfà yẹn wọ́n fẹ́ lọ, àwọn fẹ́ wọlé sí, àwọn ní ìgbaniwọlé sí ẹgbẹ́ àkọ́kọ́ ti TEA àkọ́kọ́, ìyẹn JSS1, TEA àkọ́kọ́, ìyẹn JSS1 wọ́n ní ìgbaniwọlé sí. Nígbà tí wọ́n ti parí ẹgbẹ́ ẹ̀kẹfà ti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n ti parí fún wọlé lẹ́yìn ọdún 6 yẹn nìyẹn. Lẹ́yìn ọdún 6 náà àwọn tó ti kọ́ wọlé fún TEA àkọ́kọ́ ti tàpé ní JSS1 tó kọ́ wọlé fún wọ́n tó wà ní CEA ẹ̀kẹta, ìyẹn SS3 jẹ́pẹ́ àwọn náà tó fẹ́ wọ ìbádàpọ̀ ìmọ̀. Ìbádàpọ̀ tó fẹ́ wọ̀ yìí a ti ṣètò ẹ̀ sílẹ̀ dé wọ́n ti lọ ọdún 6 ní ilé ẹ̀kọ́ kejì. Ilé ẹ̀kọ́ kejì tó ti lọ ọdún 6 yẹn wọ́n fẹ́ wọ ìbádàpọ̀ ìmọ̀. A kò wá rọ̀ Ọlọ́run láti wọlé ni. A ti ṣètò yẹn sílẹ̀ tó túmọ̀ sí pé láàárín ọdún 12 a ti ṣe àwọn kìíní yẹn sílẹ̀. Tí wọ́n ti máa rí ọdún 15 gbogbo ẹ̀ àti wá yí mọ́ wa lára. Àwa dúró nìyẹn torí nǹkan tá à ń perí yìí ọdún 10 ọgọ́rùn-ún ọdún èmi ó kù ọ̀la. Àgbáyé ọdún 10 alẹ́ pé àwa wà ní orílẹ̀-èdè wọn ọdún 15 lè ní ọgọ́rùn-ún ọdún lè ní tá a bá ti ṣe ìpilẹ̀ṣẹ̀ tá a bá ti múra ẹ̀ àlè sínú ẹ̀ kò pọ̀ dáa ká máa gbágbádá kiri
kò kọjá ká máa ná owó tó wà lè kiri láì ṣe pé agumẹ́ǹtì amúdàgbàsókè bá èdè wa àti ìpínlẹ̀ wa àti orílẹ̀-èdè wa kò sọ́tọ̀ tí a ní sí nínú orílẹ̀-èdè ọ̀hún kò sí ọjọ́ because gbogbo tó bá ti ní ìbẹ̀rẹ̀ gbọ́dọ̀ lópin àtijọ́ bẹ̀rẹ̀ Nàìjíríà a máa tó wà nínú àtẹ̀ tó wà wà ṣùgbọ́n ó máa tó bẹ̀ sí ní ìfarahàn reflection ó máa tó bẹ̀ sí ní ìfarahàn láìpẹ́ ìdí ni pé a gbọ́dọ̀ múra kó tó bẹ̀ sí ní ìfarahàn a gbọ́dọ̀ ti múra a gbọ́dọ̀ ti mọ ibi tá à ń rìn a gbọ́dọ̀ ti ṣètò sílẹ̀ kì í ṣètò ọjọ́ kan nìyí tá bá ti tẹra mọ́ ló máa gbà lọ́dún 12 àwọn tá bá tẹ àwọn bàbá wa ti lè pè wá kájọ jókòó kájọ fi ọ̀rọ̀ wí ọ̀rọ̀ ló máa lè gbà wá ní ọ̀tọ̀ ọdún ìdí ẹ̀ ní pé a ti wà potential a ní pé Yorùbá nímọ̀ akàwé akọ̀ká náà ní àti ìlú we are just made potential we have not utilized the potentiality we must exhibit we must exploit a gbọ́dọ̀ ṣe ìfún a gbọ́dọ̀ múlò tá a bá ti ṣe ìfún ká lè múlò ó kò máa dúró síbi tó wà ní àwọn ilé-èdè tó ti gòkè yẹn ó wà ń bẹ Chinese ní àṣírí nínú àwọn èdè wọn fi gòkè tó pé èdè míì náà yìí lò ní òun ní sí níbi tó wà níní ẹ̀bẹ̀ lábẹ́ bóun ṣe lo àwa kan pé ká ṣe àwárí fún ìpínlẹ̀ láti gbégbó ẹ̀ kalẹ̀ ẹ jẹ́ kí àwa náà ẹ jẹ́ kí àwọn tó kù ká ṣe bó ṣe yẹ ká ṣe kó lè rí bó ṣe yẹ kó rí ìyẹn ipa ti ìkọ̀ tí àwọn sọ ọ̀hún ẹ jẹ́ kó ṣe kó lè yẹ kó rí kọ̀ọ̀nù kó àbò ń ṣe kọ̀ọ̀nù kó ràn lọ́wọ́ adúpẹ́ náà gbogbo etí tó gbọ́ pátápátá adàbò etí tó gbọ́ ẹ má jẹ́ ká gbọ́ lásán ẹ jẹ́ ká mú lò ká fi kọ àwọn bàbá alára àwọn tó kàn ẹ jẹ́ ká gbàrú ẹ jẹ́ ká fi lò abẹ̀wálẹ̀ ká lè tètè bẹ̀rẹ̀ ká lè tètè mọ ibi tá à ń rè ká lè tètè débi tá à ń lọ sí mo dúpẹ́ lọ́gbọ̀ etí tó gbọ́ bá a ṣe rí àríbi tí ó dàbí ọ̀fà àbẹ̀sí nígbẹ̀ káàkiri àríbi tó ní tẹ̀lé fọ́lò ká tẹ̀lé ẹ dákun ẹ jẹ́ ká tẹ̀lé ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ ká ṣe kó lè rí bó ṣe yẹ kó rí àtọba wa àti ìjòyè àtàwọn ọmọ onílùú àtù àbà fún gbogbo wa o ẹ ṣé o.